fún ọlọ́mọkùnrin tí nǹkan ọjọ́ orí rẹ̀ ń kéré tó ń súnkì àbáwọn tó máa ń ní ìdákọ́lẹ̀ tó ń tètè máa ń wálẹ̀ táwọn àti olólùfẹ́ wọn bá jọ ń ṣeré. Àwọn ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi máa ń fọkùnrin ṣe ìyẹ́ pé olómi ló máa rẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ó lè má síwájú rẹ̀ olórin ó jẹ́ wípé ẹni tí ò ń so olómi yẹn gangan ló máa kọ́kọ́ rẹ̀. Kí lọ́nà àbáyọ? Àwọn tó bá ń gbé ní abúlé wọ́n máa rí nǹkan tí mo sọ dáadáa. Tàbí àwọn èèyàn tó bá ní àǹfààní àti nírú kíní tó wà lẹ́yìn mi ọ̀gẹ̀dẹ̀ tó bá ní nínú ọgbà ilé wọn lẹ́kọ̀ọ́ bí. Nǹkan tó máa ṣe ni pé wàá gé igi ọ̀gẹ̀dẹ̀ bó ṣe wà lódìdí kúrò lórí ìyá rẹ̀. Wàá wá gé ẹyọ kan báyìí. Ó ti rí bó ṣe lóje lára yẹn. Wàá bẹ̀rẹ̀ sí ní rẹ́ ìgbà tí ènìyàn rẹ́ ilá. Wàá rẹ́ pẹlẹbẹ pẹlẹbẹ. Ó lè gbà ẹ́ bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì tí wàá fi sá tó máa gbẹ. Tó bá wá gbẹ tán wàá kó sínú odó wàá gún. Àmọ́ odó ò lè gún kó kúnná dáadáa. Wàá padà kó sójú ọlọ wàá lọ̀. Lẹ́yìn tí o bá lọ̀ tó kúnná dáadáa tán má sì lò ó. Wàá máa fi sínú ògì tó ò fi ṣúgà sí lẹ́ẹ̀kan láàrin ọjọ́ 4. Iṣẹ́ tó ní agbára ni. Àwọn tó bá jẹ́ pé àti olólùfẹ́ rẹ kan tijọ́ àtẹ̀tijọ́ ń lé síra yín ti pẹ́ pé ìjọ́ tó bá wá sílé mi màá jẹ́ kó o gbà pé mo ṣe kinní kan. Tó olólùfẹ́ yẹn bá ti fẹ́ dé bu gààrí sínú omi fi ọwọ́ rò papọ̀ jẹ́ kó lo bí ìṣẹ́jú 2. Tó o bá kórìíra kó dọ̀tí ojú gààrí yẹn kù. Tó bá ti wá omi tó bá yọ kúrò lórí gààrí yẹn wàá po ògì kan náà sí ẹ̀gbẹ́. Wàá mú kíní ọ̀gẹ̀dẹ̀ tó sá tó gbẹ yìí wàá bù yẹn sí orí ògì yẹn. Wàá bu omi orí gààrí yẹn wàá bù sí i. Tó bá wá sọ́dọ̀ ẹ lọ́jọ́ yẹn kò tún ní padà wá mọ́ lẹ́yìn ọjọ́ yẹn torí pé iṣẹ́ àti ìdì tó lágbára gidi ni. Má sì lò má lò lójoojúmọ́ o. Ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ 4 fún nǹkan ọlọ́mọkùnrin tó ń súnkì tó kéré tàbí ilé tó tètè máa ń wálẹ̀ lára olólùfẹ́. Ẹ bá mi pàdé fún another fashion.